Primeboy ń dúnkookò láti wọ́ ìyá Mohbad lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Owódùnní Ibrahim tí gbogbo ènìyàn tún mọ̀ sí Primeboy tó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ olórin tàkasúfèé nni tó dolóògbé Ìléríolúwa Lọ́ba tí àwọn ènìyàn mọ̀ sí Mohbad ló ti tako àwọn ẹ̀sùn lọ́lọ́kan-ò-jọ̀kan tí ìyá Mohbad Abọ́sẹ̀dé Adéyẹmọ Alọ́ba fi ń kàn án lórí ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti ọmọ rẹ̀. Gẹ́gẹ́ bí Primeboy ti sọ pé ìyá Mohbad fi ẹ̀sùn kan òun wípé ó ní èdè-àìyedè pẹ̀lú ọmọ òun nígbà tí ó wà láyé. Nínú àtẹ̀jáde tí agbẹjọ́rò rẹ̀ Akínpẹ̀lú Ògúnbọ́nà buwọ́lù ní Primeboy ti sọ di mímọ̀ pé ìyá Mohbad ní òun máa ń ṣàròyé lórí bí olóògbé ti pa òun tì láti ìgbà tí ó ti di ìlúmọ̀ọ́ká. Bákan náà ni ìyá náà tún fi ẹ̀sùn kàn wípé àwọn kan gba Primeboy nímọ̀ràn láti na pápá bora lẹ́yìn ikú ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n má bàa fura sí i lórí ikú tó pa á, léyìí tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìbanilórúkọjẹ́, léyìí tí ó ní ó ti mú àdínkù bá iye àwọn olólùfẹ́ tó ń fẹ́ tòun. Primeboy ti ní kí ìyá Mohbad dá àwọn ọ̀rọ̀ wọ̀nyí padà láàrin ọjọ́ 7. Bákan náà ló tún dúnkookò láti gbé ìgbésẹ̀ òfin tí ìyá òun bá kùnà láti ṣe eléyìí. Gbogbo ìgbìyànjú láti kàn sí ìyá Mohbad láti gbọ́ tẹnu rẹ̀ lórí ọ̀rọ̀ náà ló já sí pàbó. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́